Pastor, ẹ fi Ile Muyideen nílẹ̀ o, ẹ má ta o. Kí foundation má dẹ̀ lò ó. Ó fẹ́ fi orúkọ Muyideen pèrò sọ́kọ̀. Wípé tó ẹni tí ó bá gbalé kan wá tún á máa nítò àtúrẹ́ nìkan o. Eyín rẹ̀ ti já o. Ẹ mọ owó eyín wá o. Ó mọ iye owó tó ti fi Muyideen pa ni. Ó mọ iye owó tó fi eyín rẹ̀ lásán. Ó mọ iye tó fi pa ni. Ó mọ iye tó fi ìgbéyàwó Muyideen pa ni. Lagbara Gabriel scammer ni ọ́, wàláhì bó fi owó yẹn kọ́ ṣọ́ọ̀ṣì, ẹyẹ ò ní wọbẹ̀. Ẹyẹ ò ní wọbẹ̀. Ó pèrè ẹ ní wòlíì. Ó pèrè ẹ ní wòlíì. Iṣẹ́ kí ni wòlíì ń ṣe? To head of your wòlíì. Òróró tó ló ń gbé lọ sí London. Ṣé o mọ̀ pé orí nẹ́ẹ̀tì lásán náà ti fariwo ẹ̀ta tó ò lè wọlé mọ́? Lọ ṣọ́ra ẹ lọ́tẹ̀ yìí. You are a scammer ò sínú pásítọ̀ gidi. Lagbara Gabriel, má fi wòlíì rẹ̀ yẹn, má fi kó anybody jẹ. Oore òṣì ló ṣe, oore ìyà ló ṣe, oore ìka ló ṣe. Ní ìpípadà tó padà wáyìí, wàláhì àṣírí rẹ̀ ó tú délẹ̀ ni. Pastor, ẹ fi Ile Muyideen nílẹ̀ o, ẹ má ta o. Kí foundation má dẹ̀ lò ó. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Alhamdulillah, ẹ ti kó dọ́kúmẹ́ǹtì ẹ̀ fún. Dọ́kúmẹ́ǹtì ẹ̀ dẹ̀ bí Muyideen is not foundation. Gbogbo torí ọmọ ìṣẹ̀lẹ̀ nínú ilé yẹn Muyideen lónìí. Tó bá wù tó bá fẹ́ ta nǹkan ẹ̀. Ó láǹfààní àti wá kọ́sọ́ ẹ̀ kò fẹ́ tà á. Tẹ́ bá bá rí báyẹ̀ lè bá wá báyà sí. Ọ̀ foundation lè rà á. Àmọ́ yóò wù jáde tí gbogbo ayé ọ̀gbọ̀n kó ló fẹ́ tà. Bẹ́ẹ̀ náà nílé bàbá Suwe bèbè. Ẹ̀yin lẹ́ni kí gbogbo àwọn èèyàn gbà yín lámọ̀ràn nígbà tí wọ́n sẹ́ndì fídíò yẹn sí mi. Bẹ́ẹ̀ ni wọ́n sẹ́ndì fídíò táwọn èèyàn kọ̀ọ̀kan náà ń ṣe. Lagbara Gabriel scammer ni ẹ. Owó kó wá o, ẹ mówó ìyàwó wá o, ó wà lóore gbé àwọn ẹni ẹlẹ́ni, ẹ jọ máa dúpù àwọn èèyàn. Àsìkò yìí gan-an làwa máa fura sí ẹ. Ṣọ́ọ̀bù ọmọ yẹn tán fọ́, á fura sí ẹ pé wọ́n ló rán yàn lọ. Lagbara Gabriel, tó bá fẹ́ jèrè ṣọ́ọ̀ṣì tiẹ̀ náà, fi àwọn ẹni méjèèjì sílẹ̀. Ìwọ ọ̀ka òpùrọ̀ yìí. Àwọn ọ̀dẹ̀ tẹ́ ń jọ ń pinwó, àwọn náà máa dáwó fún ọlọ́tẹ̀ yìí. Kò sẹ́nìkan tí ó dá kọ́bọ̀ fẹ́ ní bọ́dì lórí nẹ́ẹ̀tì mọ́. Olè níyín, scammer níyín. Ológun dúdú, bàbá ẹ bá wa tọ́sọ̀ ẹ̀ dà. Ìwọ ọ̀ka burúkú yìí. Ṣé bí wòlíì ló pe rẹ̀? Kó kóra nu ẹ̀dà sọ́hùn. Scammer ni ẹ, orúkọ rẹ ti lọlẹ̀, wọ́n ní ó wá tó pe Muyideen pẹ̀lú ògo Ọlọ́run. Ògo Muyideen ò tún bọ́ sí ẹ lọ́wọ́ mọ́. Wàá mọ̀ kàbùkù lé lórí ni. Lagbara Gabriel, jẹ́ ká sinmi lórí ọ̀rọ̀ Muyideen àti bàbá Suwe bèbè. Jẹ́ ká sinmi lórí ọ̀rọ̀ wọn. Kí ló dé? Ńgbà tó bá mọ̀ pé ibi tó ralẹ̀ sí kì í ṣe tiẹ̀. Ó ti ralẹ̀, olówó lówó tó fi ralẹ̀ fún wọn. Ó mọ iye owó tó ti pa lórí àwọn méjèèjì ni. Ó mọ ṣọ́ọ̀ṣì tó lọ gbé kalẹ̀ ni. Tẹ́ bá wá gbọ́ pé wọ́n ló ti lọ ìlú èbó nísìn. Ẹ wá lẹ fẹ́ ta dúkìá tẹ̀gbẹ́. Ẹ tà á kẹ́rin táyé òfin yín ṣe. Ẹ tà á. Tàbí ẹ wo ẹni tó kú tẹ́ ẹ lò ní iléeṣẹ́ ẹ̀sìn síbẹ̀. Ó mọ bó ṣe tàn wọnú mọ́tò ni. Fídíò sì wà lẹ́ abẹ́ kó jáde. Fídíò wà lẹ́ ó yá wo gbogbo ẹ̀yin tẹ́ ṣìkìtì mọ́ ọmọkùnrin. Kí lẹ́yìn yín? Ó ti lórí nẹ́ẹ̀tì, àwọn èèyàn ò tiẹ̀ yà sí yín mọ́ lọ títí. Ìwọ fúnra ara rẹ ò jámọ́ nǹkan kan mọ́. Àfi tó o bá jẹ́wọ́, gbogbo àwọn ẹni tẹ̀lé ọ lẹ́yìn tán ti gbẹ̀sẹ̀ lórí ọ̀rọ̀ Muyideen. Gbogbo wọn, àfi tó o bá jẹ́wọ́ fún wọn kó tọrọ àforíjìn lọ́wọ́ wọn. Lẹ́yìn ìgbà tẹ́ gbàwẹ̀ burúkú lórí ọmọ yẹn, sẹ́yìn náà wà the same thing lórí lẹ́ẹ̀tì mọ́. Ta ní ń gbórúkọ yín? Ẹ̀kọ̀ọ̀kan lẹ́yìn náà ń jáde. Mà àwọn ẹni ẹlẹ́ni tó jẹ́ pé wọ́n fún ọmọ yẹn ní jíjẹ, wọ́n fún ní mímu, wọn ò mọ̀ rí. Ẹ tún padà gbé ọmọ yẹn lọ sí kóòtù. Abiyamọ dáadáa kan tó wà ní Island. Woman yẹn kọ́lọ́n bá mi ṣe dáadáa fún un. Olósanwó lọ́ọ̀yà
wọ́n gba bírígìdì owó lọ́wọ́ wúmà yẹn títí ẹjọ́ yẹn fi parí ó kàn dẹjọ́ yẹn nù ni ó ní ẹ fi wọ́n lẹ̀ ó wá tún padà wá ní ìsìn ó láyàláyà láti máa ní ilé yẹn o àwọn ẹni wọ́n sanwó tí wọ́n kó owó yẹn kalẹ̀ lẹ̀ kí gbogbo wọn gbórúkọ wọn kalẹ̀ tíjọba bá ta lé yẹn wá fún wọn lówó yẹn bíjọba ò bá sì ta táwọn oníkan ò bá fi lẹ̀lẹ̀ kò sí tó tiẹ̀ kàn yín mọ́ lórí ilé yẹn tó bá jẹ́ pé lóòótọ́ ni kò sí tó kàn yín mọ́ lórí ilé yẹn àwọn ẹni tí ò bá rí lẹ́gbẹ́ lọ tún wálé mi lọ scam àwọn ẹlòmíín má tún forúkọ Muyideen gòkè mọ́ tí o bá tún perí ọkọ Muyideen tó ló fẹ́ fi gòkè wàláhì bó ṣe gòkè yẹn ló ṣubú kò sẹ́ni rí tiẹ̀ rò mọ́ so ibi tó o lọ tàbí gbogbo àwẹ̀ tó o gbà wọ́n ní o wá repent o wá mọ̀rọ̀ sọ tó o bá dárúkọ Muyideen àwọn èrò ní rí ẹ gbọ́n tí bàbá wa ológun dúdú ń sọ sí ẹ gbọ́n tí wọ́n ń sọ òdodo ọ̀rọ̀ nínà gbogbo àwọn ẹni tó so lérò pé béèyàn bá tálíkà gan kò ní sọ̀rọ̀ ẹ̀ ni so lérò pé àwọn ẹbí bàbá sún bèbè wọn ò nídìí ilé ni wọ́n nídìí ẹ̀ ò kọ́ sí normal place ni ìwọ ní Àgbàlá Gabriel scammer gidi ni ẹ so o ti wá lọ kò tiẹ̀ sẹ́nìkan tó gbórúkọ rẹ mọ́ Gabriel scammer gidi ni ẹ Ọlọ́run so wọn ò pe orí ẹ mọ́ wọn ò ṣèkan mọ́ kò sẹ́ni tó yà sí ẹ mọ́ Muyideen ni ò tiẹ̀ rí tí ẹ rò ẹ sì jẹ́ ó gbádùn Àgbàlá Gabriel onísọkúsọ ni ọ ìwọ ń bọ́ lọ́hùn argue báwo nígbésí ayé tiẹ̀ náà ṣe rí tẹ́lẹ̀ kó tó dàgbàlá Gabriel ṣé ńgbà tí wọ́n tọ Katsina tí lọ tó lọ rèé bí léèrè pé o fẹ́ máa ṣe irú iṣẹ́ báyìí ṣé kò mọ bó ṣe rí ńgbà yẹn ni àfi tó o bá jẹ́wọ́ gbogbo àwọn ẹni tẹ̀lé ọ lẹ́yìn tán ti gbẹ̀sẹ̀ lórí ọ̀rọ̀ Muyideen gbogbo wọn àfi tó o bá jẹ́wọ́ fún wọn kó tọrọ àforíjìn lọ́wọ́ wọn. bàbá ní kí lẹ́yìn yín ó ti lórí nẹ́ẹ̀tì àwọn èèyàn ò tiẹ̀ yà sí yín mọ́ lọ títí ìwọ fúnra ara rẹ ò jámọ́ nǹkan kan mọ́ àfi tó o bá jẹ́wọ́ gbogbo àwọn ẹni tẹ̀lé ọ lẹ́yìn tán ti gbẹ̀sẹ̀ lórí ọ̀rọ̀ Muyideen gbogbo wọn àfi tó o bá jẹ́wọ́ fún wọn kó tọrọ àforíjìn lọ́wọ́ wọn. bàbá wo ológun dúdú tí wọ́n ti ń kwérí ẹ ò tó bẹ́ẹ̀ tó o bá sì jẹ́ pé báyẹn ni ìkà ni ẹ́ Àgbàlá ẹ gbàwẹ̀ ẹlẹ́fẹ́ bá tọmọ yìí jẹ́ Ọlọ́run ni ò pa Ọlọ́run dẹ̀ ń kó yọ a gbọ́ pé wọ́n ní Muyideen lọ sí Amẹ́ríkà bí London ni o bí Pakistan ni Ọlọ́run lóye gbogbo bí ó wù tí ó bá wà kò ní wádìí ṣe mọ́ lágbára Ọlọ́run Muyideen kì í ṣèyàn lásán tọ́jọ́ ọkù rẹ̀ ò bá sì tí ì pé kò dé kú ìwọ wá fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ o ní ẹni tẹ́ ẹ lọ mú lábẹ́ gáréèjì to head of you ó tó ẹ sọ́nà ni náà ó mọ̀ pé gbogbo àwẹ̀ tẹ́ ẹ gbà lé Muyideen lórí lọ́la kẹ́ẹ̀kan pa ọmọ yẹn kó mọ̀ tiẹ̀ jẹ́ èèyàn sáyé mọ́ o tún wá lè rántí pé orúkọ rẹ̀ yẹn ni kó o tún fi sọ pé ẹni tá a mú jáde lábẹ́ gádà ìwọ múyàn jáde lábẹ́ gádà ìkànnì ẹ̀ o bẹ̀rẹ̀ sí ní lu àgbàlagbà tí ìṣẹ́gbẹ́ scammer gidi ní Àgbàlá Gabriel so tó bá tiẹ̀ jẹ́ párákùnrin yẹn wọ́n ló lọ lu èbó tàbí wọ́n ti gbé lọ bìkan ni yes wọ́n ní bọ́nà kan bá dé ọ̀nà kan á sì ṣí orúkọ Muyideen ló tó fi gòkè ẹni sọ fún ẹ kò sọ fún ẹ dáadáa ni o tún padà lọ pé bó o ní kó o ṣe kó lè bá a jẹ́ Àgbàlá Gabriel let me tell you something ẹ gbàwẹ̀ lórí arákùnrin pé ká mọ̀ tiẹ̀ rántí ẹ̀ mọ́ títí wọ́n ṣí ṣọ́ọ̀bù fún dánwò kí ló máa dá wa lójú pé ìwọ ìkọlò lọ ba gbogbo nǹkan tán ṣe fún jẹ́ ó ṣe lè tún máa perí orúkọ rẹ̀ níbẹ̀ yẹn ìwé ti dọ́wọ́ rẹ̀ kò sí tó kàn ẹ́ mọ́ àwọn ẹni tó ń gbé kiri tó láwọn ẹlòmíín wà ní títì tí wọn ò rí lẹ́sùn kò kàn ẹ́ mọ́
foundation wo ló ṣí foundation wo ló ṣí ìrànlọ́wọ́ náà ràn wọ́n lọ́wọ́ náà ó sì jẹ́ ó dúró ṣe ó fẹ́ máa fọmọkùnrin yẹn gbowó kiri ni kó máa báyàwó ẹ̀sùn lọ́tún lọ́sì. kádàrá ọmọ yẹn bó ṣe tàn yẹn àwa ti rí tó fẹ́ fi ṣe bàbá súwé bèbè nìyẹn ṣé bó ti fà lé wọn lọ́wọ́ ó ti fà lé wọn lọ́wọ́ tiwọn ni kò kàn ẹ́ mọ́ ó ṣe lè fogún ológun ó ṣe lè gbé fẹ́ lòmíì lẹ́yìn tẹ́ ẹ bá ti gba léyìn lọ́wọ́ Muyideen ẹ sì gbàwé lọ́wọ́ ẹ̀ ló bá tán tí ìwé bá ti wà lọ́wọ́ Muyideen àti súbèbè kò sí tó kàn ẹ́ ẹsẹ̀ rẹ̀ ò tún gbọdọ̀ débẹ̀ mọ́ ọ̀rọ̀ alẹ̀ pẹ̀lú ìwé wọ́n ti fún ẹ ṣé wọ́n máa talẹ̀ fún yàn wo ẹni tó ẹlòmíì ò kú gan kò lẹ́bí kò lára ilé tó bá gbé lẹ̀lẹ̀ ìjọba ló máa jogún ẹ̀ ìjọba ló ní ilé méjèèjì yẹn táwọn ẹbí ò bá lọ bẹ kò kàn ẹ́ mọ́ ẹ mọ irú bíríbírí tẹ́ ẹ gbà lórí ọmọ yẹn ni àwọn èèyàn rẹ̀ tí wọ́n ń tẹ̀lé ẹ lẹ́yìn ní táìmù yẹn ó ti bẹ́ẹ̀ sọ wọ́n déyàn yẹ̀yẹ́ lọ́wọ́ àwọn èèyàn náà kí ló kàn ẹ́ lọ sínú bíbélì àti kùránì ìpè tá a bá fún yàn tó sì ti kúrò lọ́wọ́ rẹ̀ ṣé wọ́n mú ẹ ń túláàsì pé kò fìwé lẹ̀ ni ńgbà tó dá odidi àgbàlagbà dùbúlẹ̀ ẹ nà bí ejò àjẹ bàbá súwé bèbè tó kú àwọn ẹbí rẹ̀ ẹ̀rù ń bà wọ́n àti ta ló fẹ́ gbébẹ̀ yẹn lọ wọnú oko yẹn àtijọ́ tẹ́yìn ò ti sí ń bẹ̀ tí wọn ò ti ṣe nǹkan kan bẹ̀ ó yẹ ẹ lọ wo bíbẹ̀ yẹn ṣe bóko ṣe dàgbà síbẹ̀ yẹn ta ló fẹ́ wá bẹ̀ títí tẹ́ fi yanjú àwọn èèyàn yìí tán pátápátá níbẹ̀ yẹn tẹ́ fi wọ́n bọ ṣọ́ọ̀ṣì kiri lẹ́lẹ̀ àwọn ẹni sì ń tẹ̀lé yín ò lójú inú wọn ò mọ nǹkan tẹ́ ẹ lè ṣe oore wọn sọ pé ẹ ṣe àwa ti sọ fún yín pé oore tí wọ́n ṣe yẹn ò dáa a kì í ṣalára amóore jẹ ẹ jẹ́ ká tún wo ọ̀rọ̀ yẹn nídàkejì náà tá a fọ́ àpásítọ̀ tó bá ń wo kinní kan tó bá rú lójú yóò tún wò míì ni Àgbàlá Gabriel you are a scammer pásítọ̀ ló pera rẹ̀ irú agbára tó ní lórí àwọn méjèèjì tó bá mọ ìporúkọ Muyideen olóògbé ẹ sókè ẹ ní fòró ẹ̀mí ọmọ ọlọ́mọ yẹn tó bẹ́ẹ̀ ẹ ní fòró ẹ̀mí ọmọ ọlọ́mọ yẹn tó bẹ́ẹ̀ àìmọye èèyàn tí ń tọrọ àforíjì lórí ọ̀rọ̀ Muyideen tí wọ́n ṣe bí bóyá lóòótọ́ ló ń ṣe scammer ni ẹ Àgbàlá Gabriel gbogbo ẹnu ni mo fi sọ scammer ni ẹ ta ló ń gbọ́ ẹ mọ́ o tún wá ń sọ fọ́lọ́run shame of you sef ẹni tẹ́ ẹ lọ he lábẹ́ gádà ṣọ́pì ọ ni bàbá wo ológun dúdú tí wọ́n ti ń kwérí ẹ ó tó bẹ́ẹ̀ tó o bá sì jẹ́ pé báyẹn ni ìkà ni ẹ ṣó béèrè lé lọ́wọ́ ẹ ni kò béèrè lé lọ́wọ́ ẹ àwọn ẹbí súbèbè gan ò béèrè lé lọ́wọ́ ẹ kí ló dé ṣé ẹ sin súbèbè sínú bẹ̀ yẹn ni ṣé bẹ̀ yẹn lẹ sin sí tó bá jẹ́ pé lé ẹ̀ lóòótọ́ ni ṣé bẹ̀ yẹn lẹ sin sí. irú scammer tẹ́ ń ṣe kiri irú èyí tí dọ́kàsì náà ṣe fún Sàríyù ẹnu ìṣó nìyẹn tí yẹn kọ̀ tí ò mọ yọjú kò sí tó wà lábẹ́ ẹ̀ ni ẹ lọ ṣọ́ra yín ọ̀rọ̀ wà tá a lè sọ sí yín náà àkànwú ẹ̀ràn ni Àgbàlá Gabriel you are a scammer. ìwọ ọ̀ka olóore kàmíláyà olóore játijàti ẹ̀rọ náà mi ìmọ̀ ọkọ yín ti lulẹ̀ gbogbo yín ẹ̀yin tẹ́ gbógun tọmọkùnrin yẹn ọkọ yín wá di báṣabàṣá ọmọ ìtún ṣí ṣọ́ọ̀bù wọ́n ṣí ṣọ́ọ̀bù fún pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ta ló fẹ́ sọ pé kì í ṣe yìí lẹ́ńtírẹ́tì ọmọ yẹn. ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáláyé mo kí gbogbo yín níbikíbi tẹ́ ti láǹfààní tẹ́ ti ń gbọ́ mi tẹ́ ti ń wò mí lágbára Ọlọ́run Elédùmarè ojú tẹ́ fi ń wò mí ojú náà ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ mi etí náà ò ní di oréré létí gbogbo wa ò mọ̀ gbọ́ ò nípa ọ̀rọ̀ ilé Muyideen tí Àgbàlá Gabriel
tí wọ́n jáde sórí ẹ̀rọ ayélujára tí wọ́n ṣe àwọn àlàyé kan ibi tá a fojú sí ọ̀rọ̀ gbábẹ́ o ọ̀rọ̀ ti bá bòmíì yọ tẹ́ ẹ̀ bá gbàgbé Àgbàlá Gabriel jáde wọ́n sọ àwọn àlàyé ọ̀rọ̀ kan pé wípé opinion àwọn tó dáwó fún Muyideen làwọn fẹ́ gbọ́ ṣùgbọ́n oríṣiríṣi èèyàn ló ń jáde sórí ẹ̀rọ ayélujára tí wọ́n ń sọ̀rọ̀ kódà àwọn kan wọ́n ń wọ̀nù Àgbàlá Gabriel pé ilé tó ń wò yẹn ilé Muyideen ni o láṣẹ lórí ẹ̀ ẹ̀yin èèyàn ẹ má wàá jẹun gbà yín lákòókò torí ọ̀rọ̀ ò lè dùn lẹ́nu wa bí àwọn tí wọ́n ṣe fọ́nrán gangan ẹ wá lọ gbọ́ bí ọ̀rọ̀ yìí ṣe lọ fún àǹfààní ẹ̀yin tẹ́ wá tí fọ́lò wa ní YouTube ẹ fọ́lò Kúnlé Ìjẹ̀ṣà kẹ́yìn náà kẹ́ lè mọ ìjàǹfààní bàbá ṣe mú fọ́nrán wá sórí ẹ̀rọ ayélujára lóòrèkóòrè ẹ wo ẹ jẹ́ ká lọ gbọ́ fọ́nrán ìbò tó ṣe lọ. My advice to Pastor Ademola Amusan Àgbàlá Gabriel, my real tattler friend. Pastor Àgbàlá Gabriel, àbúrò oníṣẹ́yìn, ọlọ́run bá mi dì í mú, ẹ̀ ní dààmú ẹ̀ ní ráre, àmọ́ kò sáyè because àkókò mọ́lídìí nàbí yìí ńlá wà yìí. Àfa àkọ́mọlẹ́kọ̀ọ́ dẹ̀ ní. Gbogbo bó ṣe rò kí mo ráyè pẹ̀lú social media yẹn, mi ráyè pàápàá wallahi tallahi. Àmọ́ àwọn èèyàn ń pè mí, àwọn èèyàn send message ní WhatsApp mi ó kún fún message. Ìmọ̀ràn mi ní ṣókí fún olólùfẹ́ mi Pastor Ademola Amusan Àgbàlá Gabriel. Èlò ní mórúkú múndíá tádélébọ̀ láàrin wọn. Pastor, ẹni tó bá tó odidi màálù rábùyàn kì í ṣerú ẹ̀ náà máa pariwo àkókò díẹ̀ níwájú ìta rẹ̀ o. Ẹni tó bá lè ra màálù bùyàn tí ra màálù bùyàn káwọn aṣọ gbé àkókò díẹ̀ sọnù kẹ́pẹ́ wọn wá dúró wájú ìta rẹ̀ ó yẹ kó ní káwọn ọmọ ìlú ń tọ̀hún ni ẹjọ́ torí tọ́lọ́hún. Èsì ọ̀rọ̀ yìí ò pọ̀ wọ̀lẹ̀ abudu wa mọ̀ mọ́láka ni màá wùlà o. Àtẹrù olówó ẹ̀ lónìí. My pastor, adúpẹ́ pé ọlọ́run ọ̀dá yìí dúró. Ẹ má jẹ́ kẹ́ni tó tọrọ ọ̀sùn àtẹ̀ntí ò tọrọ ọ̀sùn bóde káwọn rẹ̀ pé àwọn tó ti rí táwọn tó fi máa ní fọlọ́wásì táwọn fi máa rí láìkì. Ẹ má jẹ́ kí wọ́n fi ka fọ́lò. Ẹjọ́ torí tọ́lọ́hún. Ẹjọ́ torí tọ́lọ́hún. Adúpẹ́ pé ẹni tọ́lọ́ jálẹ̀kùn yẹn ọlọ́run ní kásìrí rí òtú gbogbo ayé dẹ̀ rí kì í ṣe pé wọ́n fi yẹn tó fún foundation ní súnẹ́ burúkú mọ́. Ẹ gbọ́ ọkùnrin mọ́mọ́ mi rọrùn ní kẹfọ̀rọ̀ Muyideen ṣe ọlọ́ba ni dúró tó náà níbi tó wà má fà burú ṣe ẹ fi ilé rẹ̀ sílẹ̀ dúkìá òun àtìyàwó ẹ̀ ní ìtọ́ bá wọ̀n tí ẹ bá bẹ́ẹ̀ fi ṣe kí wọ́n jọ mọ́ àwọn foundation tí wà bá rí ibi tí ó gbọ́ lọ́wọ́ bùkún yín ẹ wáyé fún wọn because èmi débi ilé yìí ò sí nínú ọgbà church mo ń tẹnu mọ́ mo ti ṣe live lórí ẹ̀ mo ṣe fídíò rẹ̀ ń jọ ọmọ lọ ẹ̀yìn ọgbà nílé yìí wà ilé bàbá Suebe ẹ̀yìn fẹ́ǹsì ló wà kì í ṣe inú fẹ́ǹsì ló wà àwọn kìrìsìtánì nìkan dẹ̀kọ́ ni wọ́n kọ́lé síbẹ̀ yẹn àwọn foundation nìkan kọ́ ni wọ́n kọ́lé síbẹ̀ yẹn èèmù lálẹ́ ẹjọ́ ọmọ lọ wọ́n fi lẹ́kẹ̀ àmì tí wọ́n lálàájì lónìí but notwithstanding kókó ọ̀rọ̀ mi ni pé Pastor Ademola Amusan Àgbàlá Gabriel ẹ fi ilé Muyideen lẹ̀ fún ẹ fi ilé bàbá Suebe lẹ̀ fáwọn ọmọ ẹ̀ ìtú tó bá wù ọ́ tí a bá fẹ́ fi pa kó fi pa tí wọ́n bá dẹ̀ ní tú kankan tí wọ́n fi pa ẹ fi ilẹ̀ síbẹ̀ ọ̀rọ̀ bísínẹ́sì ọ̀rọ̀ àánú lọ́jọ́ pápọ̀ kì í sọ̀rọ̀ ẹ̀sìn àfáàdẹ ni wọ́n máa ń bàdà lákàmà àrùfàn fàrídàwù sùkìrán ka sùkìrì nàbàtì àlè lè díyàmì sàlámù alẹ́kùn àmàtúlẹ̀ àbàràkàtù. mo kí gbogbo ẹ̀yin alára wa káàkiri gbogbo àgbálá ayé níbi tẹ́ ẹ ti láǹfààní tẹ́ ẹ ti bá wa wo fọ́nrán wa tẹ́ ẹ ti bá wa gbọ́ ọ̀rọ̀ ìlátòkèdílẹ̀ ntẹ́yìn náà bá wa fẹ́ sọ sí fọ́nrán tẹ̀wé ẹ sọ sí àpò kọ́mẹ́ǹtì wa ibi tá fi àdàgbà ètò ìsọlẹ̀ síre fáǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí ètò Kúnlé Ìjẹ̀ṣà ẹ subscribe sórí ètò wa bẹ́ẹ̀ dẹ̀ ni a wà ní YouTube Kúnlé Ìjẹ̀ṣà náà lórúkọ wa ẹyẹ méjì òkì jásà ẹ follow wa ní YouTube kẹ́ subscribe ó ní kinní kan bí aago báyìí tí àwọn olóyìnbó ń pè ní notification bell ẹ fọwọ́ tẹ kinní aago kẹ́yìn náà kẹ́ lè mọ ìdànfààní bá a bá ṣe mú fọ́nrán wá fún gbogbo ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáláyé ẹ share fọ́nrán yìí ẹ jẹ́ kó go far kó kan ọmọdé kó kan àgbà kó kan ọkùnrin kó kan obìnrin
àdúrà mi sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà àti gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà pátápátá ni pé lágbára Ọlọ́run Elédùmarè àní sóore sí o àní ṣẹ̀ṣẹ̀ gbé àní bọ́ sọ́wọ́ alágbèdá ire lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa ọmọ rí o ire o ó dìgbà ìpàdé wa bí oyin.